Ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Haúsá ìyún ẹgbẹ́ tó lẹ́nu jù ní ilẹ̀ Haúsá, ẹgbẹ́ Arewa Consultative Forum (ACF), wọ́n mà ti sọ̀rọ̀ sókè, wọ́n ti sọ̀rọ̀ síta, wọ́n ti fi ìbínú wọn hàn sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n sì ti jẹ́ kó di mímọ̀ pé ìjọba ẹlẹ́yàmẹ̀yà ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìjọba ẹlẹ́yàmẹ̀yà ló ń ṣe, àti pé àwọn ìjọba tí ó jẹ́ pé àwọn Yorùbá nìkan ló fi ń tẹ́ lọ́rùn, ló fi ń dùn nínú, ó ní ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ kí ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe tí ẹgbẹ́ Arewa Consultative Forum (ACF) tí wọ́n tún fi ń rí sí ààrẹ? Ó máa ní ìyànsípò ọ̀gá àgbà ọlọ́pàá tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà, Inspector General of Police, tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣẹ̀ṣẹ̀ yàn ní ọjọ́ 24 nínú oṣù kejì ọdún 2026 tá a wà yìí, ìyẹn the 24th of February 2026, èyí tí í ṣe ọjọ́ Ṣẹ́gun, tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Bí ẹ̀yin bá ń fọkàn bá ohun tó ń lọ ní Nàìjíríà lọ, ẹ rántí wípé lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ó ní ìròyìn jáde pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti gba iṣẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókùn, tí ó yàn sípò ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2023, ìyẹn the 19th of June 2023, tó sì jẹ́ wípé níṣe ni ó fi ọlọ́pàá míì tó jẹ́ ọmọ Yorùbá bíi ti Káyọ̀dé Ẹgbẹ́tókùn, ìyẹn Túnjí Dìsù, ló fi rọ́pò Káyọ̀dé Ẹgbẹ́tókùn. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n ju Túnjí Dìsù lọ nídìí iṣẹ́ ọlọ́pàá ni wọ́n wà tó yẹ kí wọ́n rọ́pò Káyọ̀dé Ẹgbẹ́tókùn, ìyẹn pé bí wọ́n bá ń tó bá ní àwọn tó yẹ kó rọ́pò Káyọ̀dé Ẹgbẹ́tókùn, àwọn míì wà tí kì í ṣe ọmọ Yorùbá. Kódà ẹni tí ìgbàgbọ́ wà wípé ipò náà kàn lẹ́yìn Káyọ̀dé Ẹgbẹ́tókùn tó sì yẹ kí Tinubu kéde, ó ní ọmọ Ìgbò tí ó jẹ́ igbákejì ọ̀gá ọlọ́pàá Deputy Inspector General of Police, ìyẹn ọ̀gbẹ́ni Frank Mba. Òun gan ni ipò ẹ̀ ga jù tó yẹ kó rọ́pò Káyọ̀dé Ẹgbẹ́tókùn, ṣùgbọ́n tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó lọ sísàlẹ̀ tó lọ mú àwọn tó kéré sí Frank Mba, tó sì jẹ́ pé Túnjí Dìsù ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ló fi rọ́pò Káyọ̀dé Ẹgbẹ́tókùn. Látìgbà tí Tinubu tó ti ṣe ìkéde yìí, ní ìkùnsínú ló mà ti wà lọ́dọ̀ àwọn ẹ̀yà míì tí wọ́n sọ pé ìjọba Yorùbá ni Tinubu ń ṣe, àti pé báwo ni yóò ṣe yọ Yorùbá tí ó tó fi Yorùbá sí nígbà tó jẹ́ pé ẹni tó yẹ kí ipò kàn ọmọ Ìgbò, ọmọ ẹ̀yà míì ni. Ṣá o, ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Haúsá, ọ̀rọ̀ yìí làwọn náà máa ń bínú sí nínú ẹgbẹ́ Arewa Consultative Forum. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀, agbẹnusọ ẹgbẹ́ ọ̀hún, ọ̀jọ̀gbọ́n T.A. Muhammad Baba, wọ́n ní ọ̀rọ̀ náà kò jọ àwọn lójú. Wọ́n ní káwọn ọmọ Nàìjíríà kí wọ́n má ṣe jọ wọ́n lójú o, nítorí pé bí Tinubu ṣe máa ṣe nìyẹn. Wọ́n ní ìjọba Yorùbá ló ń ṣe, àti wípé káwọn èèyàn kí wọ́n ṣáà máa wò ní